هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدر؟ ọba tí ó dá wa yàtàrí kí á lè bá fi sí ọba náà ní àdúgbò ajẹ́lẹ̀ pé ọba yìí ọba tó ṣiṣẹ́ orí ajẹ́lẹ̀ pé aláwọ̀ Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ ọba ìpàkọ̀ àti àwọn Muhammad ọlọ́run ó kẹ́lẹ̀ fún àwọn ará ní àdábì látòkè nílẹ̀ wọn láwọn ìtumọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ Muhammad ọba kí àwọn sàhábà rẹ̀ àtàwàtàrí ní àti gbogbo àwọn ẹgbọ́n ìtẹ̀lẹ̀ tí aláwọ̀ Muhammad ti fi tẹ̀lú ẹ̀sàn ajẹ́lẹ̀ pé ọlọ́run wà tó ṣorí kí ọlọ́run kó pa ìjẹ́lẹ̀ ẹ̀kọ̀kan wà ní ìjẹ́lẹ̀ tí ó jẹ́ sábà ní ìgbàlá fún wa níbi ìyá ọlọ́run láyé òkèèyà ẹ̀yìn arúsẹ̀ ọlọ́run bá àwọn jùlọ ìrọ̀yà lórí Islam ẹ̀yìn bàbá mi ọlọ́run kó ìgbè pa ìgbìmọ̀sí àkíyèsí ìgbè kápáyà ọlọ́run ìpọ́yà yìí láyé ní ó lè jẹ́ sábà tí ó yẹ ayé òkèèyà lọ́tọ̀ sí wa òun ló jẹ́ sábà tí ọlọ́run ìkìyà sí wa yẹn ọlọ́run mọ́ ṣe wáyé níyà ní ìjẹjọ́ a sọ̀rọ̀ fún wa nípa pé ẹ̀sìn àbáláyé ọmọdé sílá lábẹ́ àwọn ẹ̀rí tí a fọwọ́ fún wa náà Kùránì àti ọ̀rọ̀ mẹ́wàá sọ̀rọ̀ máa ó sì yí ẹni kọ̀ọ̀kan wa ìwọ̀n tó ṣẹ́kù náà ní wípé ọlọ́run nìkan rẹ̀ kásì òun ló ṣẹ́kù báyìí àlàyé lọ lé nílẹ̀ náà bá àsìkò lẹ́yìn tí ó tó fún ìkọlù ẹ̀ táàfi jáwọ́ kó níbi ìgbàgbọ́ fún gbogbo ta bá máa sẹ́sì àgbàrá yìí àti dídókú yẹ kàdé ọlọ́run ní fáwọn àti ìlọ́gbọ́lá tó lọ bá dé lára ìbá ti yé ìgbàgbọ́ sí lẹ́yìn òdodo mọ́ bí ìbá ìṣàmì nígbé tó bá ti gbọ́nà ọlọ́run wáyé gbọ́nà fẹ́ kan wáyé tó bá sọ pé kò gba alùlókà gbọ́nà náà ní ọ̀rọ̀ ẹ̀sìn ọyọ̀ kan gbọ́nà fẹ́ gbà náà ní Islam tí ó sẹ́sì ní ẹ̀yìn fún a ní kí a ṣe fún káṣòrò kákéwé ìrọjá káwọn ẹgbẹ́ Ọ̀ṣun pàdé àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tí ń bẹ láyé ẹgbẹ́ Ògbóni àwọn ẹgbẹ́ Freemason ti kàwọn ẹgbẹ́ náà láyé ìgbìdẹ́ tó kò ní kàmáńdà àpàdà àpèyídá ọ̀pọ̀lá lẹ́yìn àlàyé tó ti yé yéké ànú ní o ànú yìí tó pápá bẹ́ẹ̀kú iná gbére ọ̀pọ̀lọpàá èyí tó ṣẹ́kù ní wípé kálùkù wa káwídá ti lọ fi apá kún níbi àwọn ẹ̀sìn àbáláyé káfàkọ́ àgbò ìwọ̀n lẹ́nu tó dá lọ́kàn rẹ̀ ta sọ́lọ́wà tó dá lẹ́yìn tí ó mọ̀ lọ lérí lọ́lọ́run sọ àdẹ́nà ọmọ sọ̀rọ̀ láàrọ̀ àìsàn èyí tó ṣẹ́kù ní gbogbo ẹ̀sìn àbáláyé wọ́n ní àṣàlàyé gbogbo tó yẹ ká ní níbi pé káwẹ́ ọṣẹ ìtajà káwẹ́ ilé ìtàbẹ́ta lóòrùn ọmọ mùsùlùmí kó gbé ẹ̀kọ́ àwà pẹ̀lú lóòrùn mọ́ sọ́nà ìrìnsì gbogbo ẹ̀pátá lálẹ́ ṣorí sí gọ̀lọ́rẹ̀ mo sì máa ń sọ gbogbo bàjẹ́mà والله اسمه بالله لا اله الا هو والسن ذلك كان كشيطان مسؤول كمان بلا كلام عليك يا الله والله المسيح السلام عليكم يوم ترى ما شاء الله شيء لا بد رب ربكم
kó lẹ́gbẹ́ àwọn wọ́n kò ṣe lọ́dọ̀. Má bẹ̀rù pé tó ń bá ní bàbá aláwo yóò bẹ́ ṣe mọ́ yóò fi oògùn ránṣẹ́ sóhun òun ní jẹ́ gẹ̀gẹ̀ mọ́ láyé. Yàmá kó má jẹ́ nǹkan láyé kó jẹ́ nǹkan lọ́wọ́ ó sì gbé fún ẹjú pé kó jẹ́ nǹkan láyé wá jẹ́ ní abúlé kìí àwọn ọ̀dọ́. Ẹgbẹ́ òkú pọ̀ àwọn ọmọdé la pọ̀ mẹ́jọ a ń lọ́wọ́ sí tí a padà kò rí lọ́wọ́ sí bákan bá rí ìlú mú eré pé èyí ọmọdé dáyà lé lọ́ní ẹwà ayé láti àtúnṣọ́ tí wọ́n mọ̀ òun ọ̀hún ẹni tí ó mọ̀ nǹkan níbi nǹkan bí ṣàkílé fúnra tí ó mọ̀ ní ṣe àbámọ̀ nǹkan ọmọdé ó mọ̀ nǹkan ẹ̀ka kọ́ ọ̀rọ̀ dáadáa kí ó kàn lẹ́yìn pé kò sí ẹgbẹ́ àwọn ẹ̀dọ̀ ìbára tó lè dárí subhanahu wa ta'ala kásì lọ́rùn ní bí ọlọ́run ṣe bí ọlọ́run àwọn àwọn ìsọ̀lọ́wà ìgbàlódé ìhun tí ká mọ̀ sáré lẹ́yìn ẹ̀rọ báyìí ká tó wọnú àlàyé nípa ìjọsìn ọlọ́run bá náà pé kí là ń pè bẹ́ẹ̀. Ara wa ló gbọ́ lọ́nà gbogbo àwọn tí a bá ń gbé ẹ̀ka mọ̀ sọ wá sí wájú ìsáàtì náà kò wọ́n náà ọmọ ẹ̀ka fi hàn fúnlẹ̀. Ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn tí a ń gba ìláyè ẹ̀ka gbé àpò ti kalẹ̀ lópin ìgbà tí ìmọ̀ràn bá ti gbọ́ sórí nípa mi kò sí ìdáyé mọ́ tí wọ́n fi gbé ìgbó padà ìkàlẹ̀. Tàbá ń ṣe bẹ́ẹ̀ á padà kéèrò jímọ̀ àbí lálẹ́ tó kéèrò jímọ̀. Tàbá kéèrò ìṣe làwọn bá rí ìdá àpò ìmọ̀tẹ̀sọ̀ àwọn ìpàṣẹ̀tọ̀lá ìdánwò ìpàṣẹ̀tọ̀lá ìdánwò. Alhamdulillah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال لا يكسي أجل ولو ما أشهد أسكت على محمد بشرف جماعة لا يمشي على الله بكسوب كسياسة على كما قد الإسلام ونحن نحن الله tí ó fi múlẹ̀ dáadáa ẹgbọ́n tó lọ́wọ́ fún àdẹ́kọ̀ọ́ Muhammad ẹ máa bí wọ́n pínlẹ̀ tó dáwà lálásọ̀rọ̀ àwọn àdínkù ayé ọlọ́run kíkọ́ ọlọ́run àdẹ́láwọ̀ tó ṣàkóso àwọn ọ̀nà tó bá tó wájẹ́ pé wọ́n ní wọ́n wà fàdá lè jẹ́ ìlọ́wọ́ lè jẹ́ sáà ìlànà ọlọ́run nínú kúrò àdẹ́sùn méjì ọ̀rọ̀ wà láyé ní kéjọ wá sí ìyọ̀rọ̀ sọ́tọ̀ dáríyà ọwọ́ parí orí bẹ́ẹ̀ olúwa náà kọ́lá ìjìnlẹ̀ ọlọ́run ní àjẹ̀rù wọ̀nyí àtọ́mẹ́yẹ yóò dára lásán ilá iye ìbáyé ṣe ní pékeré léyà olú kẹ́lẹ̀fà ìsìn ọlọ́pàá ìwà ìlú ọlọ́run ní ṣàlàyé tó wà lórí dáa ìlú yẹn ọlọ́run sọ pé wà máa tààlàtù jìnnà wà ní ìsà ìlà ìyá àbúrò rẹ̀ ọ̀sọ́rẹ̀ gbé káàkiri kàkìlẹ̀ ìwọ̀lọ́run tó ìsàbálẹ̀ ìwọ̀sí mẹ́rin aya hizo Allah ọlọ́run yá ayuha nas ọlọ́run yá ayuha nas kò ní yá ayuha alladhina amanu yá ayuha nas ọlọ́run ló pẹ́ tẹwà lẹ́yìn pátá nínú pé dọ́pù pẹ́ àkókò ẹ̀kọ́ sẹ́yìn ó pè wáyé nípe bá ṣe wáyé ó rán wa létí ìpìlẹ̀ ọlọ́run ló pẹ́ ẹ̀yọ́ méjì náà ọ̀pọ̀lọpọ̀ rọ́pàkùn ẹ̀sìn ọba yìí ìgbìyànjú nípa sí ẹ̀sìn ọba yìí tọ́lọ́bá yìí ọba tó dáa yìí kí ń fún yín jẹ kí ń fún yín mu ó ṣọ́ yín nígbà tẹ́ ìmọ̀ra yín ìgbà tẹ́ ìmọ̀ra yín tó kún ṣọ́ yín ìwọ́n ó ní òun máa ṣọ́ yín kẹ̀tì rẹ̀ ìjọ òun ní jáde ní tẹ̀sọ́ ní kíni ọlọ́run ìkẹ́tù kẹwàá àkẹ́mọ́ ìyàwó wa ọmọ ìṣẹ́ fún wa sí ọmọ ìlú ṣẹṣẹ fún rẹ̀ ọlọ́run ní gbogbo yìí ẹ̀sìn èmi tí mo
dá yín, tí mo rìn sí, tí mo tọ́ yín, mo tọ́ àwọn òbí tí wọ́n bí yín, èmi mo sọ pé kí òbí ẹ̀ kó ṣiṣẹ́ kó jèrè iṣẹ́ fún ìgbà tó ní ìgbà fún mi. Ọlọ́run ni mo ṣe ní òdi wọn bí òbí kọ̀ọ̀kan ṣe nídìí ewu tí ó fi tọ́ ọmọ ẹ̀ bí mo ṣe ṣe nìyẹn. Ọlọ́run àti ẹ̀jẹ̀ mi kọ́ bí fún ẹ̀mọ́ lọ gbẹ́ ìlú nìkan ni mo dá orí dáwọn nìkan ṣáájú bá ṣe kígbe fún wọn ọ̀tà kígbe lẹ́yìn rápá tẹ bá sì ní ọmọ ìwọ̀nba ó sì súnmọ́ kẹta wọn nínú àwọn ẹni tí a kà òkú fáyà fúnra sọ̀rọ̀ gbogbo rápá kan ẹ̀sìn ọ̀gá ní ló sọ ní ọ kò sọ pé ẹ̀sìn kan tó ń bẹ tí ń gbé sí àbá aláyé ọlọ́nkọ̀ gbígbé alẹ́ sí ilé ní ọlọ́nkọ̀ ìjòwò kò sẹ́ni tó jòwó tọ́lọ́wọ́ bá òjòwó ọlọ́wọ́ bá gbóni pé kí ni kò lè ṣe é ṣe kó sọ́kọ́ fẹ́fẹ́ nìkan fi pé mi níbi ìgbàgbọ́ táwọn ẹ̀ èyí ìṣẹ̀yìn náà lọ́wọ́ ó tàbí ìṣẹ̀kọ́ àwọn èèyàn títí ọmọ èèyàn wá ní láàkà ilé ìyà ọkùnrin tó ń mọ ẹjọ́ lòun mọ̀ tó ń pẹ̀lú fún wọ́n lè kún tó ara kan bí wé lòun tó báyà lè rọ̀ wà ọmọ èèyàn tó kó sábí aṣọ tó yóò padà tó gún lòun òun ló kọ́ pẹ̀lú fún bí ẹ̀kọ́ sọ pé kún pé kájẹ́ta àti ọ̀rọ̀ rẹ̀ ọ̀pọ̀ àyè ìdájọ́ ọlọ́pàá ẹ padà sí ilẹ̀ lábíjá ìfowópamọ́ rẹ̀ náà ìwé ló ṣàlọ́ mẹ́sẹ̀ ẹgbà wí ẹni mẹ́sẹ̀ sí ló ṣà kí ní sọ ẹ̀ ọdí bàbá fún kàmí rẹ̀ ọ̀rọ̀ bàtọ́ ti jáde ní ọgbẹ́ wọn ó kọ́ àwọn òògùn sára epo táwọn wọn láti pẹ́kó tí wọ́n ní sí òun epo bá táwọn wọn láti ṣe bẹ̀ ojú ta sára kẹ́kẹ́ wọ́n gbẹ́ tó wọ́ ó ní díẹ̀ lápá táwọn bá kiri òun dá sí òṣàwó ọlọ́run pa ọlọ́pọ̀lọ́ òṣàkún já sí ní pé bójú ṣe ń lọ yìí tí mi dára ní pé sí ìrẹ̀lẹ́ sí ìwáyé wọn kò lè dákẹ̀ pé kó nínú òjò wọ́n sí ìlójò ti rọ̀ tó bẹ̀ tó ń bá lọ́dún ìrùn palẹ̀ ọwá mú lọ tí ṣiṣẹ́ tí lọ wá owó wá tẹ́lẹ̀ nípa bí ní ìrìnà ìdábí ọlọ́pẹ́ ìṣẹ́ tó ń gbọ́rọ̀ ọmọ ẹ bá ṣe láta ẹ̀rẹ̀ ìṣọ̀nà gbogbo ń ta kọ́rọ̀ ìwà láì ìṣọ̀nà ẹ̀ka pa sí ìpìlẹ̀ ó ẹ̀rẹ̀gbà lọ́sọ̀rọ̀ wọ́n sọ ní ìlú pé gbogbo ẹnikẹ́ni tí ń fi tó kéré jù pé ọ̀rọ̀ wọn lọ́wọ́ tó kẹ́lú àti ṣe fún ọdẹ́kùn lòun náà ó tí ó kó pé náà kódà kó tó mú ẹgbẹ́ ọwọ́ lórí ẹmọ ṣe àwọn ìsàlẹ̀ bí wà láyé lẹ́kùn yẹn bàbá àtàlẹ̀ lọ wọ́n yẹ kọ́mọ́ nínú wáyé bàtà pọ̀ mọ́ ọlọ́run fún ẹ̀mọ́ ọlọ́run bẹ̀rẹ̀ orí ẹ̀kọ́ tó ń sọ yí ọlọ́run bá sí lórí jásí pé ẹ̀dáwò táàbà jáwó kájáwó tán táàbà sì mọ́ pé àìṣẹ́ta ti jáwó lẹ́yìn ọ̀rọ̀ pẹ̀lú ìkú ni wá káwọn olówó ni wá káwọn pé àpò ìṣàní wá wà kẹ́ẹ̀ mẹ́ta gbogbo ẹ̀kọ́ ra wọn pẹ̀lú ìṣìnà tó dáa gbogbo ọ̀rẹ́ ìlú ọ̀rọ̀ wọn wọ́n láyé ẹ̀dá jáwó fún mi pé ààrùn kankan ló ń sọ pé iṣẹ́ ọ̀nà tí wọ́n kó àfisò pẹ̀lú ìbáwọ̀ mẹ́rin ní ẹ̀rọ tàbí pé náà pé báwọn ṣe mọ́kàn fún olókọ́ máa ṣe ìjọba lọ́wọ́ láyé wọlé wọlé pẹ̀lú ní kó ṣàkóṣe sọ wọ́n pé alábàáyé ní kó bá tó ń bá ìlú rẹ̀ nìyí ní àti ààrẹ lásìkò kan ìtọ́ ìfún wa àṣepé yìí pọ̀lú yìí mọ́sálásí pé ẹ̀jọ̀ gbára ìjọsìn ọ̀rọ̀ kí wọ́n pè é ní ọ̀pára fílẹ̀ ìjọsìn náà ní gbogbo ọ̀rọ̀ tí ẹ bá lè sọ̀rọ̀ àti gbogbo iṣẹ́ tí ẹ bá lè ṣe tí ọ̀rọ̀ bá ti yọ́nú sí ìjọsìn ọ̀rọ̀ náà yára pé inú ẹ̀ ló wà ọ̀sán sínú àkọsọ̀jáde iṣẹ́ náà yára pé ó ká sí ẹ̀sùn pamọ́ àkọsọ̀jáde lópin ìgbà bá ti bí ọ̀rọ̀ àti iṣẹ́ tó gbé kalẹ̀ tọ́lọ́run yọ́n sí orí ìjọsìn ọlọ́run sì yọ́n sí àti ọlọ́run ọ̀há àti súnmọ̀ tí a lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ ìjọsìn wá pé ó pọ̀ oríṣiríṣi ní ohun tí a gbọ́dọ̀ tó fún ẹ̀dá kan ọ̀rọ̀
nínú ẹ̀ nínú nǹkan tá a mọ́ gbé kalẹ̀ tí ó mọ̀ tọ́ka sí ìjọsìn láyé náà ìbẹ̀rù house ìbẹ̀rù táwọn bí fún ọ̀rọ̀ ọ̀bá ọlọ́run sọ fún ẹ̀kọ́ ọ̀hán nígbé tó bá sọ pé òṣè tó máa kó òṣòro máa kó òṣè tó wọ́n ṣe òṣà pẹ́tọ̀ ìkẹ́ mọ́ ọlọ́run nípa ọkọ̀ fún pápá yàrá wàhálà fún èyí ìròyìn ọ̀nà kò sí nǹkan tẹ̀lé nǹkan tó ń kò ní tẹ́ ẹ bá mọ̀ ọlọ́run nìkan lẹ́gbàá bọ̀ àmọ́ pàtó padà ó fi nǹkan ránṣẹ́ sí kò sí nǹkan tó lọ́wọ́ ránṣẹ́ lábẹ́ sọ́ọ̀tù ìfẹ́sìláàs sọ́ọ̀tù fàlà sọ́ọ̀tù náà sọ́ọ̀tù bàbá àwọn òbíkẹ́ náà ti sáré ìta náà ní sálọ fàlà bísímìlá ilẹ̀ àdúgbò máa fi ṣe òbí àwọn ìṣẹ̀lẹ̀ òṣèlú àní ọmọ ìyá mi lọ́kọ̀ ó lè lọ́wọ́ bí kò ṣe ní ẹ̀ wọ́n ṣe fún ọmọ tiẹ̀ wà ọ̀bá ìtawọ́kẹ́rú lọ́wọ́ kan àwọn kan wá bẹ̀rù wọn pé tó ń bá lọ sọ fún ṣe láti wọ́n sàsóhùn àwọn tó ń tẹ́ bẹ̀rù àwọn ìyàwó tó bá bẹ̀rù wọn ó kù bó sì bẹ̀rù wọ́n ṣe lẹ́yìn tí ó kàn lẹ́yìn tí ó ṣe ló kàn fàyè ló fi jẹ́ náà tí wà fàyè sàáyè ó mú kan gbé ìlú sí àjọ́nà àbí iná àwọn ọ̀sẹ̀ náà ni wọ́n ní wá iṣẹ́ ẹ̀sìn ìgbésẹ̀ wọn jọ́lọ́pù sọ bẹ́ẹ̀ wọ́n ti àwọn agbẹ̀rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ kìí ṣe táwọn náà kọ́ ṣètọ́nù ló wà lábẹ́ gbólóhùn wọn ìlànà dájú ṣètọ́nù yóò hàn wífà òyà àtàkọ̀fún ọkàfúnlé ìsìn káwàtẹ́lì nísìn tàbá ní ìyàn bẹ̀rù tàbí ìyàn báyà nǹkan ọ̀nà mẹ́rin ló pè sí ọ̀lọ́kọ̀ọ́kọ̀ ní ọ̀yìn bẹ̀rù káwà bẹ̀rù nàtúrẹ́ pé ìyàn kàwé ìbẹ̀rù báyà ajá yàn orí ìlú rẹ̀ ló bẹ̀rẹ̀ láti ilé ìlú bẹ̀rẹ̀ ìlú kárásọ̀tà ìyẹn ní ìpùlẹ̀mù ìbẹ̀rù ilé ìrọ̀kọ́ fún mi àdáàbìlá ìbùsọ̀rọ̀ ìbẹ̀rù pé òun báyà ìlérí ọlọ́run àti ìyá ẹ̀ ní ọgbẹ́ ìgbẹ̀yìn ìfẹ́ ṣe kìíní ìmá òun gbẹ̀fẹ̀ ọlọ́run ìgbẹ̀rọ̀ ọlọ́run ìrọ̀kọ́ àpapọ̀ ọ̀rọ̀ yìí jẹ̀dẹ̀ta gbogbo ẹnikẹ́ni tó bá bẹ̀rù ìgbòrò wájú ọlọ́run tó fi ìgbìnà sínú ọlọ́run ní ká má ṣe ọlọ́run ní ká ṣe ó súnmọ́ ìṣe ọlọ́run ní àjọ náà ń bọ̀ sí ọmọ ọ̀gá ọlọ́run ní ìdílé ọdún wákà ọlọ́run kẹ́yìn ọjọ́ ìjọba ìwé kìí ẹlẹ́kẹ̀ẹ́ta àyẹ̀kùnkà ìzá máa yẹ́ jùlọ àárín خوفا مما في أيدي الناس ọmọ èèyàn kó fi ohun tó jẹ́ ọ̀rọ̀ èèyàn tó pé dandan ó gbọ́dọ̀ ṣe kó fi ilẹ̀ lẹ́nu tí bí ń bẹ̀rù pé tó ń bá ṣe àwọn olóòṣà yóò sọ ohun ìdàgbà ẹgbẹ́ yóò mún kú lè yíyàwó náà ní ìyàn ló sọ ohun ìdàwó ẹ̀rọ olùfẹ́ ìbẹ̀rù ẹ̀kọ́ ní sọ̀tún náà dáa náà máa gbé ìṣọ̀lẹ̀ ìtànílẹ̀ lọ ní pé wọ́n fi ṣe ìṣọ̀lọ̀ wọ́n bẹ̀rù ọba wà ní pé àwọn jáde tó náà wọ́n láì pé ẹ̀ kọ́dà tó já sí pé inú ẹgbẹ́ àwọn olówó wà lóbi tó láyé wọ́n náà bá kọ́ ọmọ ẹgbẹ́ olùwọ́ náà wà láyé bá kó nù padà wà tó ẹ̀ pé inú ẹgbẹ́ àwọn náà ló wọ̀ ló fi láti tó dá fún ìjọba jáde kó nù lọ́dẹ̀ torí ìyàpọ̀ lónìí ìjọ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn máa ṣe tó bá kíláàsì ìrọ̀rọ̀ nínú ẹ̀ tó bá ṣe mọ̀ ẹgbẹ́ sáyà kú bẹ́ẹ̀ ní kíni àwọn èyí ni àwọn ẹgbẹ́ sí àtẹ ń gbé kíláàsì òun bẹ́ ìgbàlejò àwọn ìkówó là ń sáré sí ìkólẹ̀ fún wọn akẹ́rù tó ń ṣe ọ̀sùn wọn wà díẹ̀ bọ́lọ̀ bá kọ́ ẹ pé ìbò náà wọ̀n àti wà láyé ọ̀dà ẹ̀kọ́ tí ọ̀rọ̀ wọn wọ́n. irúfẹ́ ìbẹ̀rù bẹ́ẹ̀ náà bá ń gbé fún àmì lẹ́yìn ọlọ́run tí nǹkan náà ti ṣe nǹkan náà fún wa sẹ́ kò lè dáyà káwa kò lè ṣe wáyé ṣùgbọ́n irúfẹ́ tí bá ń ṣílẹ̀ tó bá púpọ̀ lẹ̀ lọ́nà lílọ.
ولكن حاصل ìbẹ̀rù pẹ̀lú ìbẹ̀rù kìíyàn ṣùgbọ́n tí àfihàn náà ṣe láàrin ẹ̀rù náà àti tí bẹ̀rù lọ́wọ́ tàbí gbé fún ọlọ́pàá irúfẹ́ ìbẹ̀rù bẹ́ẹ̀ kò ń mọ́ kíyàn yẹ pẹ̀rẹ̀ ara èèyàn kó sọ̀rọ̀ ìdílé fún kàbẹ̀ òun ní pẹ̀lá àrẹ ọlọ́run àti àwọn ọ̀láyàríká ní pẹ̀lá àrẹ ọlọ́run pẹ̀lú àwọn alájọ ọlọ́run àkọ́lọ́fọ́ káwà fún wọn mẹ́rin tó kúrú mẹ́ ilẹ̀ ìpẹ̀lẹ̀ ìpàdọ̀rẹ̀ ìtàwọn kájáde tó lù gbogbo ẹgbẹ́ tàbá wà láyé látàrí ẹ̀kìlì láyé ẹ̀ká sàtàlẹ̀ lẹ́gẹ̀ ọmọ ìlànà àmọ́ sí ọlọ́pù ṣàtàrà ìgbàmọ́ fún bàtò ní ọdún kọ́ wà nílé ẹ̀sìn àbáláyé ọkọ̀já mi yàrá ìlànà ìwà Muhammad Rasulullah mùsùlùmí mùsùlùmí bá gé ìpẹ̀lẹ̀ láyé lábẹ́ olóhùn náà olóhùn ti ọlọ́run kọ́ padà ìdí ẹni lọ́ta ìyá ìjọba gbogbo ìjọba ìlú láyé ọ̀nà tí lọ́ta ìyá ní ọ̀rọ̀ ayé díẹ̀ ní lọ́ta ìyá máa dé jẹ́ kó sí ní jẹ́gbẹ́ òkú ìlú ọgbẹ́ nígbà gbogbo ẹ̀sìn burúkú ẹ̀sìn Islam nǹkan kéde ẹ̀sìn tó bá sọ pé kò gbọ́ bá a mọ́ yà yìí bẹ̀yà tí ó kí sọ ẹ̀ẹ́pà ọ̀pẹ̀ ọmọ náà ó tó wọ́n kọ̀ pé wọ́n rẹ̀ èyí lè kó máa ṣẹ̀sì èyí lè ní kó máa mọ́sálásí nínú kó kí tàbí àṣídàwó ní ọwá sí wọ́n jí pé àwọn ní kò tẹ̀sí ọ̀rẹ́ láyé ẹgbọ́n ní wáyé ọlọ́wọ́n ní ẹ̀dà ìlà ìyàwó máa ní orí bá ọkùnrin bá ọdún náà púpọ̀ ní ìgbà ọlọ́run gbogbo ẹ̀sọ̀rọ̀ ayé pé ọ̀rẹ́ láyé pọ̀ ṣàdé àbáláyé ẹ̀sọ̀rọ̀ ayé pọ̀ nígbé ẹ̀rẹ̀ fi ra ayé lẹ́nu bátọjọ́ ọ̀gbẹ̀yìn ẹ̀kọ́ ìsìnra ayé ẹ̀bàrà iṣẹ́ ọ̀tá kìtì ìlànà ìtàkì àyàwó ẹni tí wọ́n rẹ̀ pọ̀ ìpọ́nlẹ̀ ọlọ́run ló pa wọ́n pọ̀ láyé nìkan òun ni ó pa wọn dákìá ayà ìbàdàn bẹ̀rẹ̀ ọmọ orúkọ yẹn yẹn kọ́lọ̀ kọ́sọ̀ ìpọ̀ fún wọn ọlọ́run ìfọwọ́lẹ̀ báyìí tabati ìmọ̀ kò ṣe àtàkùnrin kápá àwọn ẹ̀sìn ìṣòro kápá àwọn ẹ̀sìn Islam ẹ̀sìn lọ́tọ̀ ẹ̀sìn Christian ẹ̀sìn lọ́tọ̀ ẹ̀sìn Islam ẹ̀sìn lọ́tọ̀ ẹ̀sìn church ẹ̀sìn lọ́tọ̀ àwọn ẹ̀sìn ẹ̀rọ̀ṣẹ̀lẹ̀ wọ́n dígbé onítàn ẹ̀sìn lọ́tọ̀ kò jẹ́ mọ́ta mọ́tọ̀ tó méjì kápá àwọn ọmọdé báyìí báyìí kọ́ tó bá sọ pé Christian kọ́ mùsùlùmí kẹ̀kẹ́ náà wọ́n pèsè kẹ̀kẹ́ náà gbogbo ọ̀nà lórí yàwó ọlọ́run làwọn sí àwọn sí kí ní sáwọn ti tún àwọn ọ̀sẹ̀ nílẹ̀ ọlọ́run ó yí wọ́n dáadáa kápá ọmọ bẹ́ẹ̀ ilé ìwé ní wàhálà tí ó dé wá sí ilé-kéwú awápọ̀ sí ilé ìwé àjìnà sí ilé-kéwú aláàkọ́mọ̀ àríṣẹ́ ìsìláàmù mùsùlùmí wà ní láṣẹ́ ìkàwọ̀ṣẹ̀lẹ̀ ودمر أعداءك أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم لا تعافي عنا في اليوم وحبيبي في بيتك ولا في اللهم لا تضل ولا وتنتهي وقتل وكفري مفهوم رب ذاك مجال سلاله àwa àti àwọn ọmọ wa àti àwọn ìyàwó wa òfò àdánù ayé ọlọ́mọdé àmà òfò àdánù kìíyàmà ọlọ́mọdé àmà ṣùgbọ́n tí ayé tó fẹ́lẹ́ kìíyàmà ilé olólè jù tó bá ní gbogbo nǹkan láyé ọwá òfò pàṣẹ kìíyàmà kò iṣẹ́ lé lórí ìyá títọ́ gbérégbéré ọlọ́mọdé rẹ̀ nǹkan ọlọ́mọdé àkókò nílùú iṣẹ́ lọ yìí ọlọ́mọdé àpárá fún bàbá ọlọ́mọdé àbọ̀lẹ́mìí بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله